ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ sá o. a rí yín lórí kọ́kọ́rọ́ alátẹ̀sí òsì nǹkan. bẹ́ẹ̀ ni sá o. ẹ sọ̀rọ̀ sí kinní yẹn. èèyàn ọmọ mi ẹ̀ rí ó ní oye mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé wọ́n bá ń rí níbi kọ́kọ́rọ́ alátẹ̀. ẹ̀yin ni. èmi ní sá o. ọmọ ìjọ yín fa iṣẹ́ kí náà ń ṣe o. alábàárù ni mo ń ṣe. níbo lẹ ti ṣe alábàárù. ní Bódìjà. ọkọ yín kọ́. ń bẹ lẹ́kọ̀ọ́ látijọ́ ìwọ̀n rí títí àrí mi nìkan ni mo ń tọ́jú ọmọ mẹ́rin ní ti bá sì ìpàwọlé náà lábẹ́rẹ́ la fi ń jẹun. níbo ni. ìsìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ káàbọ̀ mo ní. mo ní pẹ́sẹ̀ ń dùn yín bẹ́ẹ̀ ṣe dùn yín. àtọmọ náà la. pẹ́sẹ̀ ìṣerú náà lẹ tún gbàrú. bẹ́ẹ̀ ni àtọmọ náà làjọ máa ń gbàrú ẹbí léèrè. ọmọ yìí náà gbàrú. kódà àjọ èmi ìwà ga láti wá mú mi kan wá fúnràn lọ́wọ́ ni. ọ wàá mú. mo wá fúnràn lọ́wọ́ nítorí kò sí ilé mo lọ ibi ilé aládùúgbò kan ni mo ti ń máléjì tí mo ń gbé mo ti ń wọ̀ ọ̀sùn. ilé ọkọ mi ibi tí ilé fámìlì ló fi á sí ilé fámìlì ibi tí wọ́n máa ń kó àwọn òòṣà sí ló kú wá sí òun ń sá lọ fún àwọn lọ fìdí mọ́lẹ̀ sẹ́kù. òòṣà wà níbi tí wọ́n kó yín sí. oríṣiríṣi nǹkan náà kó bẹ́ẹ̀. oríṣiríṣi nǹkan náà kó bẹ́ẹ̀ wọ́n kéégún bẹ́ẹ̀ wọ́n kọ̀sán bẹ́ẹ̀ wọ́n kó gbogbo nǹkan. níbo níbẹ̀. ló ń bẹ ní agboolé inú ìdí òru. ní bòmídìí òru yẹn wà. ní ìyànà inú ìdí òru ìyànà ká tó dé Wesley. ok mo sábà pé kò lè jẹ́ ìdí òru ti ìyànà ọ̀rẹ́ méjì ń bì. mo ti mọ̀ ìdí òru yẹn inú ìhóró ni lẹ́yìn tó débi chọ́ọ̀chì Methodist church kan báyìí èèyàn yà wọlé ọ̀nà lé kòkódowó ọ̀nà lé kòkódowó epo àkà ọ̀nà ibẹ̀ ni díòrò yẹn mo ti rántí. ibo wá ni ọkọ yín ọdún kèrò ní tó ti fi yín lẹ̀ tó ti lọ sẹ́kọ̀ọ́. ó ti lé láti. ráàpù gbó mélòó lẹ́yìn lè mú lójúmọ́ ráàpù gbó mélòó lẹ́yìn lè mú lójúmọ́. lórúkọ Jésù Ọlọ́run ní jẹ́ sami ìdúró ẹ̀wọ̀n. ṣé ẹ mọ̀ pé ọmọ yín Musa. òun náà ni ìgbà mistake tí mo fi fún un lẹ́wọ̀n torí ìyìn lẹ́sẹ̀ tí n bá fẹ́ bá wí báyìí ó lè mú àpótí ó lè sọ́ sí mi lẹ́sẹ̀ kí n rí lulẹ̀ inú abí mi tí n bá rí mo lè mi kàn lè mọ̀ ni wípé àmọ́ ní kò má wùwà pípa àwọn náà tí bá dẹ́rù ẹ̀ orí rẹ̀ máa ń yí ni ọdún mi lè ní ọ tó fi wá máa dàdàkúdà wò má fún mi lóko má sọ mi lẹ́nu kún má ọ̀tá rẹ̀ má lọ yí lórí ni mo fi máa rìn báyìí mi ò mọ̀ pé. àwọn wo ló ń kọ́ ní gbómìnà. ó kàn déédéé máa ń bọ̀ ọ̀tá náà ni tá a bá dè mọ́nú ilé báyìí inú ilé tí n bá ti mọ ó lè purọ́ pé òun fẹ́ yàgbẹ́ kó gbabẹ̀ bọ̀ sí láti tọ́lẹ̀tì kó bọ́ta kí n máa wá ká tó bá sì ti ṣe kíní báyìí tó bá ṣe ti bẹ̀bẹ̀ ni ó sùn sí níwọ̀n a máa káàkiri. tó bá ti mú tán. ibẹ̀ ni ó sùn sí níwọ̀n a máa káàkiri pẹ̀lú ẹ̀sẹ̀ kan àmọ́ye bá ti sọ́ọ́sì bá ti já sí sọ́kàwé tipẹ́ gan bá tẹ̀ ti kú tipẹ́tipẹ́ pọ̀ lọ́nlẹ̀ ní mi lónìí torú. bá a mọ ọmọ ìbọn bẹ̀rẹ̀ kó wá kọ ẹ̀yìn ẹ má jẹ́ ọ kọjú tòró kéré kọ ẹ̀yìn sí wa. so. má kọjú síbí o má kọjú síbí o kí ìyá rẹ lè rí ọ náà láì sóòjú ẹ tẹ́lẹ̀ o mo gbọ́ yín. so dẹ́yìn dádì wa mi bó ṣàyẹ̀ ni mo sáà mo gbìyànjú máa kàn kọ́ńtúrò rẹ̀ mi máa pe àṣà máa pe bàbá yìí lórí sẹ́ẹ̀tì lásán ni wípé ò dá o wá dá mi dá. àwọn ẹ̀gbọ́n rẹ̀ kọ́ ẹ̀gbọ́n rẹ̀ kúnlẹ̀ ó wà ó ti tẹ̀lé mo ti ní kí n máa mú lọ pé kí wàhálà náà lọ. níbo ló mú lọ. mo ti ní kó máa mú lọ bí ó bá rí ó wà lẹ́kọ̀ọ́ kó máa mú rí bẹ́ẹ̀. bàbá rẹ ti mú lọ. mo ti ní ó máa mú. eléyìí lọ́wọ́ kú lọ́dọ̀ yín. àti àwọn àbúrò rẹ̀ méjì rẹ̀. ṣé kò tí mo kọ́ àwọn àbúrò rẹ̀ gan-an ní gbó báyìí. rárá sá àwọn àbúrò rẹ̀ ń kó dààmú dó tá fi ń lọ skul àwọn ọmọdé àánú àti ilé kan. ó nìkan ló mú gbónú wọn. ó nìkan ṣoṣo ni kò sí ìtò lápá kankan ni ó nìkan ṣoṣo. bó ṣe rí kékeré yìí. tẹ́ bá fẹ́ bá wí tó bá ti róòlù àpótí báyìí ẹ̀ balẹ̀ ni. ta ló kọ́ ń gbó.
obìnrin mọ ni. obìnrin ni kódà níjọ́ tí ó bọ́ tàṣà mo bá tẹ̀ bàtàn ibi léèrè mo tẹ̀ bàtàn báyìí mo ti bí àbánú ìdè báyìí mo lọ tẹ̀ bà mo tẹ̀ lọ mo sá ti rí tó ti ń wò wòròwòrò mo bá ń ṣe ẹ̀rì tó bá sì máa asáré dìde ni kankan ò ní yé máa ṣe bí. tó bá ti mú gbé rẹ. tó bá ti fẹ́ dàdàkú dán yẹn wò á wá máa wo wòròwòrò. kí ló dé tẹ̀ ìlàmọ́lẹ̀ tó fẹ́ dàdàkú dán wò tó fẹ́ sí ẹ̀sán tó ṣe náà. tó bá ti fẹ́ lọ mú mukúmu rẹ̀ ni. kí ni mo mú kú mu. bá ti fẹ́ lọ mú jẹ̀dí rẹ̀ jẹ̀dí àbí ni ọmọ tí ó bá ti fẹ́ lọ mú. ọmọ ọdún mélòó ni. ọmọ ọdún 12 ni. ló kéré báyìí. ìtorí ẹ̀ náà ni èéfín ti ràn mọ́lẹ̀. mi ìyá rẹ̀ náà lọ́nlẹ̀ náà ṣùgbọ́n kì í ṣe bí bá. èéfín bó ti sọdá rárá gbogbo àpá orí ẹ̀ ń kọ́. bí kí ni ó bí mi bí kó ré mi lulẹ̀ kí n gbé ṣubú kí n má lọ kọ́kọ́ wá máa kó mọ̀ wò pa ẹ̀kú gbígbà tí èso ló tún ṣe mí ní kàmọ́ tí màá tún wẹ̀kún mi ní olè bí mi tí ibi ń bára kúrò dé ń bá rí mo lè lẹ̀ mọ́. ok ẹyin lẹ sórí ẹ bẹ́ẹ̀. èmi ìwà tó jẹ́ pé tó bá ti dán wò tán níta kì í ṣe owó lẹ́lẹ̀ mi ṣe báwọn ó máa ń dẹ̀rùn nǹkan rádaràdà tó bá ti mú kinní tán báyìí oúnjẹ kékeré ètò ó bá ti jẹun tán nu lé báyìí ó tún máa wá bí ó ṣe bọ́ tàbí ó ṣe lọ mú nǹkan. ok o lè jẹ oúnjẹ olóúnjẹ gbé o lè jí nǹkan oníkan mú. ìgbìyànjú ẹnujọ́ mẹ́ta gan kó tó di wípé wọ́n rí níbí báyìí tí àmì tí kọ́kọ́ ti ń wá tẹ́yàn kọ́kọ́ rí níjọ́ kẹta ẹ̀jẹ̀ ń bẹ níbi gbogbo orí rẹ̀ tí ń sọ wípé ibì kan ni òun ti mú bisikíìtì méjì kan òun náà ló fẹnu ara rẹ̀ sọ ní mo ti ń wọ káàkiri bí kí n tó wá rí lónìí ti mú bisikíìtì kan kínní kan ẹ̀pá wa náà wọ́n dàgbà pẹ́rẹpẹ́ dádì kan tó ṣàkó ìyọ̀ nǹkan kan gbà o mo tún wàásù fún un pé sọ pé tí mo ní o mọ̀ sí mọ́ ni ìgbìwọ̀ lọ tí o bá ń ṣe kínní ó mò ní mọ tó ń ṣe mọ́ ó mọ wùwàkíwà ni ó tó wá di pé mo wá mú lọ mo wá rí pé ó gbè tó wá dojú ẹ bí mo ṣe gba chọ́ọ̀chì lọ́nà chọ́ọ̀chì tí mo wá gbà lọ ó sú mi mo ṣe gbọ́dọ̀ yá àdúrà ńlọ́nà pé kán gbà mí o mo wá ká láàyè mo rò ni wọ́n bá ní ń ṣègbélé àdúrà fún pé ń fàdúrà jagun fún un a ti lò bí ọjọ́ bíi 4 níbẹ̀ ó kù bí ijọ́ kẹta mo tẹ̀bà lẹ́yìn kùnlé kí n bá ara wàrà lẹ́gbẹ̀ẹ́lé ló tó pọ́rọ́ bọ́ta. ọmọ ìkéré jù fún tó ṣẹlẹ̀ yìí náà kéré gan then ọdún 12 tẹ́ ẹ pé nǹkan ó kàn dàbí ọmọ ọdún mélòó ìyá níwẹ̀ bí ọmọ ọdún mélòó ni bó ṣe rí. bó bá ṣe pé ọmọ tó mú ọ̀jẹ̀ yà á mọ̀ pé ọmọ ọdún mẹ́fà. kò bí 6 yẹn ni ó ga ọ abẹ́ fi kọ́jú orí ẹ̀ ni. ìfi kún dáàdì wa ìfi kún. ṣó lọ skul. ó ń lọ sí skul tí mo tún fi mú pamọ́ tí ìtú wá jó lọ skul mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìdí tí ìtú jó lọ skul mọ́ ní pé ó máa ń jáde nínú kíláàsì yóò parọ́ fáwọn àǹtí wípé mo ní kò ń wá nílé gbogbo owó bá tún máa wá láti skul. ẹ má ṣe ọ̀nà ẹ wá sọ pé ẹ wàá mú bì ẹ fẹ́ mú lọ. ṣe pé mi bá lè wá máa bá ni torí ẹ̀mí mi ni àti inú oyún mo ti ń dátọ̀ èmi náà mo ṣe ní mi rẹ̀ fún mi náà mo bí mi náà mo dá gbọ́ bùkátà. it's alright ẹ máa gbọ́ ó nìkan kọ́ ló wà bí nígbà ó nìkan kọ́ ló wà ń bí nígbà tí ó wà ń bí àwọn kan wà ń bí nǹkan tá a ṣe ni pé bá a ṣe rí pé ó wà ń bí pẹ̀lú àwọn yòókù a sáré separate pẹ̀lú àwọn yòókù a jẹ́ kó dá dúró káà yòókù dá dúró ọlọ́run lè pé kí gbó yẹn ti kúrò lójú ẹ̀ kò sáà mú gbó nígbà tó ti wà ń bí náà kò mú gbó kò tẹ̀ lérí gbó mu ń bí kò lérí gbó mu now ẹ máa mú lọ nítorí pé a lè mú ọdọ kọ mọ kó bá àwọn yòókù síkìlì ẹsẹ bí gbàtà mọ́tò ń jò. ẹsẹ̀ mi orókùn ń ràn mí lọ ni orókùn ń ràn mí. a lè mú lọ ṣùgbọ́n a máa mánítọ̀ ẹ̀ pẹ̀lú yín a mọ̀ bí tẹ́ ń gbé ẹsẹ̀ lẹ́yìn ilé mọ́ báyìí ẹni wọ́n kó yín pẹ̀lú oríṣà ni. mo kúrò ní ilé yẹn ńgbà tí mo. mo lọ wá wà báyìí níbi ilé tí mo ń gbé nínú chọ́ọ̀chì ni. ṣe wá nílé nìyẹn ẹ ti kúrò bí òrìṣà tọkọ yín bóyá bí òrìṣà yẹn gan nìkan ti kó sí la. ibẹ̀ ni sa o ibẹ̀ ni o òun náà wá ń pariwo wípé kí n kó ń bẹ kí n kó ń bẹ. bóyá jẹ̀mú kan ti kó sí la láti bẹ̀rẹ̀. bàbá náà ló wá fà wá níbi tí inú chọ́ọ̀chì náà ni mo bí sínú chọ́ọ̀chì náà mo ti ń tọ́jú ẹ̀. it's alright ẹ máa mú lọ ṣùgbọ́n ẹ wàá mú padà wá a wá jọ sọ̀rọ̀ a mọ ọ̀nà tá a lè gbà ràn yín lọ́wọ́ ó ti gíran kọjá kádàmọ́ owó ẹ̀ ṣe rí nǹkan
kí ló rúkọ rẹ̀ she's crying kò sunkún rí láyé ó sunkún lálẹ́ ó mà ṣe o. ó mi níbẹ̀ pé kí n má sunkún mọ́ ó mà ṣe o. mo tún ṣàlàyé pé bàbá rẹ̀ náà ò tí ì ṣe jù padà. ó ti sunkún. àbẹ̀rù náà mo sì ń ṣe. ó ti ṣe tán láti change nìyẹn ṣé wàá change kí lórúkọ ẹ̀ àánú àbí. ẹ̀rí lórúkọ ẹ̀. ẹ̀rí ṣé wàá change wàá máa ṣe dáadáa ó ní mo gbé mọ́ ó mà ṣe o mọ́ tó pa lẹ́kún ṣé sọ tó pa lẹ́kún ìyá ẹ̀. torí pé ní báyẹ̀ ẹ lọ. torí pé mo ní mi ní gbàálẹ̀ torí pé mo lẹ́ẹ̀ mú lọ ló ṣe ń sunkún. mo ti ṣàlàyé. torí ó ti wá bá mi fúnra rẹ̀ kó tó wá gan pé òun ọ̀fẹ́ lọ lé mọ́ ṣùgbọ́n ẹ̀rí wàá kọ́kọ́ lọ tí ìyá rẹ̀ bá sọ màá mọ́nítọ̀ ẹ̀ súnmọ́ mi má bọ̀ ń bí. ó ti sọ fún mi. tọba tí ìyá rẹ̀ bá sọ pé o ti change tí ìyá rẹ̀ bá sọ pé o ti ń ṣe dáadáa máa padà mú ẹ ṣùgbọ́n mo kọ́kọ́ tẹ̀lé lọ kó o máa ṣe dáadáa àwọn tó kọ́ ẹ ń gbómu àwọn tó pé tí ọba ti dọ́dọ̀ wọn wọ́n máa fún ẹ ń gbó mọ́rin lọ́dọ̀ wọn mọ́ àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi sórí bẹ́ẹ̀ ṣe rí dáadáa sórí bẹ́ẹ̀ ṣe fine wọ́n ń jẹun tó wù wọ́n ń lọ school ìwọ náà lọ́jọ́ ọ̀la lágbára ọlọ́run màá fi ìwọ náà yan gan kọ́kọ́ tẹ̀lé ìyá ẹ̀ lọ́nà kí irí pò jẹ́jẹ́ kújẹ òmùmúkúmu mọ́ màá wá mú ẹ padà ṣùgbọ́n màá mú ẹ padà ìyá rẹ̀ yóò mọ̀ mú ọ wábi tí màá máa rí ẹ yóò mọ̀ mú ẹ wábi tí màá máa rí ẹ títí tí ń fi mú ẹ ṣùgbọ́n pẹ̀lẹ́ ó kárí la ìyá ẹ̀ rí ẹ máa mú un lọ tó bá di ọjọ́ Sunday mo fẹ́ rí ṣẹ́gbọ́n. yóò ní bàjẹ́ mo ti gbọ́ dáadáa yóò ní dojú rẹ̀. àmì mà. ojú ni fìtílà. owó aláàtẹ. àwọn aráalé madam kí ló ṣe yín lẹ́sẹ̀ ìgan tó fi wọ́ báyìí abẹ́ ẹ̀ máa ń mọ̀ wọ́ ń gbẹ̀ dọ́dọ̀ mi ni ẹsẹ̀ lè yọ ọ mọ̀ wọ́ o èèyàn ló mọ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ báyìí o ẹ̀ ń gbé church number 1 torí pé ẹ̀rọ owó ilé àbí ẹ kọ́ lọ wá ilé ẹ fẹsẹ̀ yẹn lẹ̀ ẹ fà sọ yín lẹ̀ mo ti rí pẹ́sẹ̀ ń dùn yín ẹ lọ wálé sí ibi tí ṣebí yàrá kan náà ni ẹ lọ wálé sí ibi tí ó jìnnà síbi tẹ́ ẹ ti kú tí ó yẹ pé àwọn tó mú gbó yẹn ò sí mbẹ̀ sáìdì dí òru ohun tí ẹ fẹ́ gbọ́ sáìdì dí òru ẹ kú òun bẹ́ẹ̀ ẹ lọ wálé ẹ fà sọ yín lẹ̀ ẹ fà sọ yín lẹ̀ ẹ lọ wálé síbòmíì tẹ́ bá ti wá rí lé láàárọ̀ ọ̀la ìyẹn ni ẹ kọ́kọ́ lọ ṣe tẹ́ bá ti wá rí lé ẹ wá sọ iye owó lé fún mi ẹ má kúnlẹ̀ ẹ dìde a wà fún yín lówó lé ká bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ number 1 nìyẹn ọmọ yìí kò ní bá yín lọ àwọn èèyàn ní mọ̀jọ́ bá yín lọ mo dẹ̀ máa ń sọ ńgbà míì lọ́pọ̀lọpọ̀ gbà pé ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin ni producer mi ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat ẹ̀yin ni producer mi mo wo àwọn kọ́mẹ̀ntì yẹn mo rí i pé àwọn tí wọ́n ní mọ̀jọ́ bá yín lọ wọ́n pọ̀ gan kí ló rúkọ ẹ ẹ̀rí olúwa àbí ẹ̀rí olúwa o fẹ́ tẹ̀lé mọ́mí ẹ̀ o fẹ́ dúró bí ẹ̀rí olúwa ló fẹ́ tá a bá wojú ẹ̀ ojú ẹ̀ ti change yàtọ̀ síjọ́ tó gbé cross bag yẹn ẹ jẹ́ kó dúró bí ẹ̀yin ẹ wá lílọ tẹ́ ẹ bá ti rí lé ẹ pè mí kẹ́ ẹ jẹ́ ń gbọ́ a máa rehabilitate ẹ̀ tá a bá ṣe o lè má yé yín but ó ti yá àwọn tó ń gbọ́ wa tá a bá ṣe yẹn tán á dà padà sí school á dẹ̀ mọ́nítọ̀ ẹ̀ màá mú wá bí láìpẹ́ yìí láti wá fi hàn àwọn èèyàn tí wọ́n sì mọ̀ tínú wọn mọ̀ dùn tínú ẹ̀yin gan mọ̀ dùn tẹ́ ẹ bá rí ẹja ṣe bẹ́ẹ̀ yẹn ní táwọn èèyàn fẹ́ nu káfíń yẹn bẹ̀rẹ̀ lọ́dún 2022 or 2023 ẹ máa lọlé lọ́la bí ẹ bá wálé dé mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi mọ́gàjì pa fún 10,000 naira ẹ wọ mọ́tò ẹ jẹun ẹ ṣe gbogbo ẹ ẹ mọ́ lọ ràárù lọ́la o tó ti gbọ́ pọ́npọ́n tó ń lò ọ̀ ń yá ni àbí wọ́n ló ní. o ní pọ́npọ́n ọmọ àforí ìrù ni pẹ̀lú ẹsẹ̀ yìí àwọn tó ń gbẹ́rù fún ẹ̀gbọ́n yẹ kẹ́rù mọ́ bá wọn pé ṣé ẹsẹ̀ yìí ò ní dànù lójú ọ̀nà
bóòlù ló ṣe jẹ́ tẹ́sẹ̀ yìí fi rí báyìí gan kí ló ṣẹlẹ̀ sí accident ní àbí wọ́n ṣe bí yín nìyẹn. ọmọ ìlú wo ni Ifẹ̀ ní ọ̀ya ẹ máa lọ ẹ bá wá 10,000 naira fún kó fi lọ mọ́gbàárù lọ́la o mọ́gbàárù lọ́túnla o ọmọ ti wé tó tún kàn lẹ́yìn ìyẹn o lẹ́yìn tá a ní o lọ ṣe yìí o máa lọ. Bódìjà ló ti wá àbí Bódìjà àbí níbo la ti ń gbàrú gangan wọ́n wà pé àwọn ará Bódìjà sì mọ̀ pọ̀ ń bọ̀ ń bí tó bá yẹ pé àwọn ará Bódìjà mọ̀ pọ̀ ń bọ̀ ń bí àwọn tó wà ń Bódìjà mọ̀ pé o ò ní darapọ̀ mọ́ àwọn tó ń gbàrú bẹ́ẹ̀ yẹn mọ́ wọ́n mọ̀ pé ò ní padà bẹ́ẹ̀ láti mọ̀ gbàrú mọ́ àwọn ará Bódìjà mọ̀ lọ ṣe tí mo ní o ṣe kọ́ padà wá lọ ṣe tí mo ní o ṣe. owó aláàtẹ tòun tàtẹ. èèyàn kan ní orí àwọn tó ń wò wá yìí wọ́n ní ó ga o pé mi ò lè believe pé àwọn wá bì àwọn rí ọmọ yẹn tó ń bá àwọn ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ pé àwọn yòókù rẹ̀ tó wà níbí pé òun àríyá àwọn adélọ́lá ló ń fẹ́ mú un lọ ọlọ́run níjó wọn tẹ̀lé láéláé òun sì mọ̀ pé tó bá ti ní kó wọn ká lọ tóun bá ti lóun lọ tóun sunkún aláàjì bá fi ní pé kó wọn mọ̀ lọ òun ọmọ sunkún ni òun ò sì ní tẹ̀lé lọ òun mọ̀ pé àwọn ọmọ nàìjíríà ò ní jẹ́ káláàjì òjò òun padà bí tóun ti ń bọ̀ ẹni yẹn text ẹ̀ sórí program báyìí lórí comment mo fẹ́ fọmọ yín yan gan ẹ̀yin náà máa fàdúrà tì wá lẹ́yìn lórí ẹ̀ ọlọ́run jẹ́ kó ọmọ ẹ̀ ó yáre inú ayé tó bá yáre tán gbogbo picture ọgbà yẹn ni màá fi hàn tó ní orí tó pé so ló ń rí báyìí God forbid tó bá jẹ́wà dáadáa ní ìsìn tá a yọ gbogbo èéfín gbókù lọ́pọlọ rẹ̀ tọ́pọlọ ẹ̀ sẹ́ẹ̀tì tán ẹ rí i pé yóò ga dáadáa padà ẹ rí i pé ọmọ ọdún 12 yóò dọ̀ ọmọ ọdún 12 padà ní agbára ọlọ́run. orúkọ mi ni Rachel Fúnmilọ́lá Ọláwálé bó ṣe ń bá yín sọ̀rọ̀ nílùú London. láti ìlú London. bẹ́ẹ̀ sà. yes ma kí ló ṣẹlẹ̀ ma. ẹ jọ̀ọ́ láti bí oṣù mẹ́ta báyìí ni wàhálà kan ti ṣẹlẹ̀ ní ilé mi ọkọ mi èmi pẹ̀lú rẹ̀ lájọ ríra láti kékeré láti jọ fẹ́ra wa ní ìlú Ìwàrà ní Iléṣà mi ò àti ìgbà tó dẹ̀ ti fẹ́ mi àrí wàhálà rí ìgbà tó wá rí ìyá ọlọ́mọ 5 nìbàdàn ọmọ Ìbàdàn lòun ọmọ Iléṣà lèmi ìgbà tó gbọ́ tá a wá tó wálé fún rẹ̀ tó wá rí ìyá ọlọ́mọ 5 tó wà ní Ẹgbẹ́dá kọ́kọ́ ṣe ṣọ́ọ̀ṣì kérúbù fún ní Ẹgbẹ́dá àtìgbà yẹn ni wàhálà ti bẹ̀rẹ̀ tó bá ti padà wá sí Nàìjíríà tó bá wá sí London nílùú gbígbá gílù kó tó gbogbo ìròyìn káàdẹ̀ ń gbọ́ kó má lọ pa mí sílé mo tètè ya sákúrò nínú ilé fún ní London nínú ilé alọ́rẹ́ǹtì yàrá kan ìgbà tó dé tí ò bá mi mọ́ àtìgbà yẹn ló ti wá máa fi inú sánlẹ̀ tó ti lọ gbé ìyá ọlọ́mọ 5 yìí o mi ì mọ nǹkan tí ìyá ọlọ́mọ 5 yẹn lò fún so àtìgbà yẹn nìyá yẹn ló ti ń gbókun bíi pé kán sún mi ilé 6 flat lájọ kọ́ papọ̀ ní jìnnà rere ní ìyànà chọ́ọ̀chì níwájú Dọ́ládèjì nursery school ní ilé yẹn wà ní ìyànà chọ́ọ̀chì orúkọ ọkọ mi náà sì ni Ọláwálé Olúwọlé Michael Àkàndé ọmọ Àmọ̀kẹ́ orúkọ rẹ̀ gangan nìyẹn sà so ká má fa ọ̀rọ̀ gùn sà ní òun àti obìnrin yìí náà máa gùn mí ní gbùngbùn àwọn ọmọ 5 yìí wọ́n á sún mi èmi ò dẹ̀ jowú mo nígbà tó jẹ́ wípé bàbá mi náà fẹ́ yàwó kan lé mọ̀mọ́ mi kí ló dé tí màá máa torí pé bàbá fẹ́ ìyá ọlọ́mọ 5 tí màá máa sá kiri mi ò lọ́bi kankan mi ò fẹjọ́ sọ anybody gbogbo àdúgbò pátá náà pè mí pé obìnrin tó mọ̀ ń lọ yìí a mọ̀ ń pè ní kíní kó mọ̀ ń di aró mi mọ ìwé yẹn ni wọ́n sàn pè mí pé ọkọ obìnrin yìí mọ̀ fẹ́ gba gbogbo ilé mọ́ lọ́wọ́ ni wọ́n mọ̀ ti sọ fúláàtì 6 fúláàtì Dọ́ládèjì tó wà níwájú Dọ́ládèjì ti ṣọ́ọ̀ṣì kérúbù àwọn ọmọ rẹ̀ mọ̀ ti ń gbé pẹpẹ kalẹ̀ síbẹ̀ náà sàn súnmi àdúrà ni mò ń gbà gbogbo gbà mi ò mọ̀bi kankan o àdúrà lásán ni mo máa ń gbà ní gbogbo wọn ní ó jẹ́ tètè máa sá lọ sórí Yọmí mo lóòótọ́ mọ̀ ni bí mo ṣe sáré pé ọmọ mi nìyẹn mo ní bá mi lọ sórí Yọmí lọ bá mi sọ fún wọn ká má fọ̀rọ̀ gùn nígbà mo wá wálé lẹ́yìn oṣù kẹta yìí mo wá padà wá sí UK padà oṣù kẹta ọdún tó lọ sà ní kan bí September so bí mo ṣe wá sí UK padà bẹ́ẹ̀ ni dáàdi wa sáré bó ṣe mọ̀ pé ọ̀sẹ̀ 3 péré là á lò èmi àtọmọ rẹ̀ lájọ wálé ọmọ 2 lájọ bí ọkùnrin kan obìnrin kan so bí mo ṣe padà wá sí UK káàtì ẹ̀ tí kúrò ní Nàìjíríà àti wà tá a ti fẹ́ lọ sí airport bẹ́ẹ̀ là á gbọ́ tó náà dé sí Nàìjíríà bó ṣe dé sí Nàìjíríà bá àṣẹ́rù mi ló wá kó
ọjọ́ kẹta tá a dé sí UK bá la gbọ́ pé ní àwọn aráalé gbogbo àdúgbò ń pè mí pé ìyá Bọ́sẹ̀ wọ́n mọ ọkọ rẹ̀ mọ̀ ti kẹ́rù rẹ̀ ọkọ rẹ̀ mọ̀ kẹ́rù rẹ̀ mọ̀ sọ fún pé èdìmọ̀rẹ́ àmọ̀gbọ́rú eléyìí ẹ̀ sábà mi bẹ́ẹ̀ kó bá mi dẹ́rù padà wọ́n ti kọ́ hòtẹ́ẹ̀lì àti ṣọ́ọ̀ṣì fún ìyá ọlọ́mọ 5 ilé 6 flat ló tún fẹ́ gbà òun ló fẹ́ gbà kó dojú gbogbo wa bolẹ̀ àtàwọn ọmọ mi àtòmí náà mọ́tò tí mo rà tí mi fìdí kàn rárá òun lọ ìyá ọlọ́mọ 5 àtàwọn ọmọ rẹ̀ ń gbé kiri òun ló ń gbé kiri jọ́ọ̀nù lẹ́ni tí ń wa mọ́tò mi ká jọ́ọ̀nù ló ń jẹ́ gbogbo ẹrù mi pátá kò kù ẹyọ kan nínú flat ẹyọ kan ṣoṣo tí mo gbà nínú 6 flat ilé yẹn àjọkọ ni lóògùn ni mo gbà ní London yìí ní northwest tí mo ṣe wàhálà tájọ jìyà ìgbà tó bá rí ọkọ mi nígbà tí mo fẹ́. hello hello ma ṣe ń gbọ́ wa mà. mo ń gbọ́ yín dáadáa. fine ẹni wọ́n nà yín ní London wọ́n máa ń nà yín. bẹ́ẹ̀ni ọmọ mi kékeré ìgbà ká gbé sí lọ́dọ̀ ọmọ ọdún 3 nígbà yẹn tó ọmọ yẹn ká bá ti wá rí pé dájú wa ń pèsè mọ́ ló sàn yìí kódà ọmọ yẹn gan ló máa ń pe ọlọ́pàá pé 9 mẹ́ta tó bá ti pe 9 mẹ́ta yóò wà mọ́ pé dájú wa máa wá ní kó jọ pé àwọn ọlọ́pàá mi ní jẹ́ kó sọ̀rọ̀ ká tó tí ò bá sọ̀rọ̀ gan àwọn ọlọ́pàá ti mọ bí wọ́n ti pè wọ́n ṣe máa jẹ́ ẹnu ọ̀nà wa nìyẹn wọ́n ṣe ọkùnrin kó obìnrin kan ní ọlọ́pàá yẹn gbogbo dítèsí wa wà ní meeting ní London fún òfin wọn wá sọ pé ó dáa tí ìwọ obìnrin ti sọ pé ọkọ rẹ̀ ò lẹ́ ó yá bọ́ sínú mọ́tò wọ́n ṣe gbé mi nìyẹn wọ́n wá lọ gbogbo ara mi wọ́n wá rí àpá ní ara mi wọ́n sọ pé ṣé kó sọ pọ́sọ̀ ìyàn mi màá tún parọ́ fún wọn màá ní kò yàn mí ìwé kan fara gbó nǹkan ni torí tí mo ti mọ̀ pé ká bá gbé ẹ̀wọ̀n ló máa kú sí wọ́n sọ pé ó na obìnrin orí mo ṣe máa ń kọ́bà rẹ̀ nígbà yẹn ṣùgbọ́n torí kó mọ kí gbogbo ẹ̀ kó má lọ di wàhálà kó má ti pé ó mú ìyàwó ẹ̀ wá sí pé ìfowópamọ́ ẹ̀lẹ́wọ̀n ni mo ṣe máa ń sá fún wọn wípé tó bá ti di pé wọ́n mọ tí yóò wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà dáradára màá yà tètè sátẹ́gbẹ́ kan ìgbà tí àwọn òṣè kan tó mọ́ tí wọ́n sá lọ dé lọ bọ́yọ̀ ọlọ́mọ 5 tó fún wa lè nígbà kan padà wá tó di pé kán máa ṣe dáadáa kí ọ̀rọ̀ owó wá síra wọn ọmọ kan ṣe padà wá lé kán wá kẹ́rù mi láìpẹ́ yìí òun ni mo sọ fún yín tó wá òun àtọ wọn mọ̀ ẹ̀ àwọn ọlọ́mọ 5 yẹn wọ́n wá gbé ọlọ́mọ 5 lé lórí mi tí àwọn gbogbo wa bá ti wà ní dúkìá tán bá àwọn ọmọ yóò wá wá ní ilé wọ́n wá pé pẹpẹ kalẹ̀ wọ́n wá dá kérúkù kalẹ̀ sínú ilé tí mo yí fúláàtì tèmi dandan gbogbo àwọn ní fúláàtì márààrún yòókù wọ́n àwọn wò wọ́n lè sọ fún mi torí wọ́n sọ pé tó bá sọ fún mi ó lè lé wọn jáde tó wọn yìí sọ fún mi àwọn ará àdúgbò tó wá rí wọn àwọn nírò ọmọ pèmí lọ́wọ́ níbi yìí pé nǹkan kan mọ̀ sí ṣéwọ́ obìnrin tí ó wá dìdìrín ni màá ní ṣe kú dìdìrín kọ́ àdúrà náà mò ń gbà ó Ọlọ́run kó gbà mí àti kí dájú wa ṣe wá kẹ́rù mi kó ti wá sábà yín tó kẹ́ gbà mí pé ọ̀rọ̀ rẹ̀ ń ṣe tú lásán mọ́ Ọlọ́run ó kó mi jọ Olúwọlé Michael Àkàndé ọmọ Àmọ̀kẹ́ ní jẹ́ Ọlọ́run gbà mí Sílífàsù ọmọ Mútì tó sọra rẹ̀ di Rèbékà ló yí padà sí Sílífàsù ọmọ Mútì ni mo mọ̀ sí ṣùgbọ́n wọ́n ní Rèbékà ní lọ́jẹ̀já ó dá ṣọ́ọ̀ṣì kalẹ̀ lẹ́gbẹ́dá kérúbù àti rasùn ní dáàdì wa ń kọ́ fún ó dẹ̀ tún ní hòtẹ́ẹ̀lì wọ́n ti ní hòtẹ́ẹ̀lì àti ṣọ́ọ̀ṣì papọ̀ nǹkan ṣe ní ìfínú wọn fáwọn èèyàn jẹun Ọlọ́run gbà mí tó bá mi gba gbogbo ẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ̀ mi ò bá jà lérí lẹ́yìn láti bá ti ọkọ ìjẹsà mò ń gbọ́ sà. fine ọmọ mi ò lẹ́bí fún wọn. 2 ni ọkùnrin kan àti obìnrin lọ́lọ́run yóò dá fún wa. àwọn ọmọ méjèèjì ń kán bo lọ́wà. wọ́n wà lọ́dọ̀ mi wọ́n wà ní London. ẹ wà London. ìyá àkọ́kọ́ ti bí ó ti marry. ok àwọn náà náà dẹ̀ mú yín lọ sí London. ó ní o olómú mi wá bẹ́ẹ̀. ẹ dẹ̀ ṣègbéyàwó tó ṣe yẹ kẹ́ ẹ ṣègbéyàwó. a ṣe ìgbéyàwó ní Iléṣà ní 1991 ní magistrate court ní Àkàkúmọ́sà ní Iléṣà ìbẹ̀ láti marry bẹ́ẹ̀ ni. fine kẹ́ tó wá. ìwé marriage mi wà lọ́wọ́ mi ó wà lọ́wọ́ mi. kó tó di pé wọ́n wá sí Nàìjíríà látọ̀hún bó ṣé ìwà wọn kì í ṣàṣe pé bóyá bọ́ ṣe máa ń ṣe nìyẹn. kó tó di pé wọ́n wá sí London gbogbo wa àjọgbọ́ra wa lè kò sí wàhálà. ìgbà tán dé London tán wá sí Nàìjíríà náà ńkọ́. ìgbà tán wá sí London tán wá ń wálé fúnra wọn ni wàhálà bẹ̀rẹ̀ nígbà tán níjà ọlọ́mọ 5 ni wàhálà bẹ̀rẹ̀ láti mọ̀ tán ti ro ètò fún wọn jẹ. wọ́n ti fún wọn lẹ́ẹ̀kọ́ jẹ o Ọlọ́run gbà mí o. ṣé ìyàwó tó fẹ́ ló ń dùn yín ni àbí èwo ń bẹ̀? níwájú Ọlọ́run àti ènìyàn ìyàwó yóò dùn mí o gbà tó rí pé yóò sọ̀rọ̀ òun náà ló tún wá ṣe pé ogun ìdí ó rí pé òun sún obìnrin yìí kò sí nǹkan tó ṣe kí ló ń ṣe bí wọ́n tó ẹ̀rù wá ń bà wọ́n sí mi
mi mọ̀ pé téèyàn bá tún dákẹ́ tún di wàhálà mi ì sọ̀rọ̀ níwájú Ọlọ́run àti olórin kan ìṣètò kankan bí èdè yẹn rí. ẹ ló mà olórin kan ti kọrin pé adákẹ́ má fọhùn ìyẹn mọ dání tí í ṣe bóyá torí ẹ ni. now kí wàá ní kí ni tó jẹ́ latest thing báyìí ṣé ẹrù yín tí wọ́n wá kó. ẹrù mi tó kó lọ mi ìmọ̀bi tó kó lọ obìnrin yẹn jẹ̀rẹ̀ elétò mi. kí làwọn kan tó wà nínú. níwájú Bọ́ládé ìdílé jìnnà rere ní yànà church níwájú Bọ́ládé ìdílé street two. ok níwájú. Bọ́ládé ìdílé street two. Jọládé ìdílé street school ó gba àwọn tọ́tì yẹn gbé àwọn tọ́tì yẹn wọ́n á ti mọ bẹ̀ yẹn lọ́nà jìnnà níbi jìnnà rere ká tó dé ẹbí ní sẹ́rì. Ebiniseri ẹ máa kọjá ẹ máa wọnú Ebiniseri wá sínú ní dé Ebiniseri rárá níbi jìnnà rere yẹn gẹ́gẹ́ ti máa jà. ok ní dé Ebiniseri. ṣé jìnnà rere alákọ̀ọ́kọ́ ni àbẹ́lẹ̀ kejì. tọ́ba tí ẹ rí gbogbo ọlọ́kadà tó wà ní àná ṣọ́ọ̀ṣì pátápátá ló Mọ́jọ́ládé. ok Mọ́jọ́ládé jìnnà sí. ok ok yes. gbogbo èèyàn ló mọ̀ bẹ̀. wọ́n fẹ́ yàn mí jẹ ní kọ́lọ́ ń gbà mí o 6 flat lákọ́ síbẹ̀ ibi tí obìnrin yẹn ti mú wọ̀ sí bá mi ṣọ́ọ̀bù kan tó méjì tí mo kọ́ sí iwájú wọ́n lọ yọlẹ̀ fún ẹ̀ wọ́n ní kẹ́ni tí mo fi ṣọ́ọ̀bù fún bí káwọn òṣèfẹ́ kó má yọjú wọnú ilé rárá ibẹ̀ ni mo ti mọ̀ pé ọ̀rọ̀ nǹkan kan ti ń ṣe mí ibẹ̀ ni mo ti mú ní mi ìtún sọ̀rọ̀ ó rí pé mi ìtún sọ̀rọ̀ ló wá tẹ̀sẹ̀ fún wa lọ ló wá tẹ̀sẹ̀ fún lọ kó ẹrù ìyẹn ló wá rú mi lójú pé ẹ mọ̀ gbàlè nǹkan kan mọ̀ sí ìṣẹ̀lẹ̀ sí bàbá wa àwọn ọmọ ẹ̀gán kan ń wò pé ẹni àtọ́mọ̀ ẹ̀ lájọ wá lé ọmọ obìnrin ẹrù ẹ̀ wà ní ẹrù ìtàn kó yẹn tó dun ọmọ yẹn jẹ́ pé expensive thing tó ń tẹ̀ ìtúnṣẹ̀ṣẹ̀ rà tó wá fún àwọn èèyàn kù tó ń sọ pé tó ń bá padà wá a máa lò gbogbo ẹ̀ pátá ní dájú wa tí kò lọ. yes ẹ jẹ́ kí a máa round it up. yes sir ẹ gbà mí ẹ bá mi bẹ dájú wa. ẹ jẹ́ ká máa round it up. ẹ jẹ́ ká máa round it up. níbo ni dájú yín bò lọ́wọ́ báyìí. ó wà ní London báyìí lọ́wọ́lọ́wọ́ ó wà ní London wọ́n náà three tẹ̀sí orange 1 bedroom flat ibẹ̀ ló wà èmi gbé Leatherfield lè ní ṣe ní mi thinking ní Leatherfield NHS wo ti ń ṣiṣẹ́. ẹ má sọ ibi tí àwọn ẹ má wọrí. àwọn ìṣẹ́ ní Beckett House nursing home ní Beckett House ibẹ̀ ló wà ó ti resign ẹ má wọrí. obìnrin yẹn ti fún lẹ́kọ̀ọ́ jẹ́ ó ti resign ó fẹ́ wá dé sí hòtẹ́ẹ̀lì lẹ́kọ̀ọ́ nìbàdàn. wọ́n fẹ́ máa bọ̀ wọ́n fẹ́ kúrò ní London wọ́n máa bọ̀ wá sí Ìbàdàn. wọ́n ti wọ ẹ̀fọ́ fún mi. wọ́n fẹ́ jẹ́ pélé làbọ̀ sí ní ọkọ̀ rẹ̀. ẹ má ṣe ọmọ àwọn gbogbo àwọn nǹkan míì tó bá yẹ ká tún sọ lẹ́yìn ètò àwa ó sọ ṣùgbọ́n mọ̀ pé àwọn tó mọ dáàdì yẹn wọ́n mọ̀ wọ́n báyẹn wọ́n á ti sọ fún wọn wọ́n á ti jẹ́ kí wọ́n mọ̀ àwọn tó mọ obìnrin tá a jẹ sọ yìí náà. ọmọ mọ̀lẹ́kẹ́ dandan ni. ẹ̀yin tẹ́ bá jẹ́ mọ ẹ̀yin tẹ́ bá mọ ọkọ wọn àbí tí ọkọ wọn náà dẹ̀ ń gbọ́ wa tó bá fẹ́ pè wá àbọ̀ fẹ́ sọ nǹkan kan nọ́mbà kan àti fi bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ pè sí tó bá jẹ́ pé ẹlòmíì ẹni tó mọ ọkọ wọn àbí wọ́n kàn ń gbọ́ wa wọ́n fẹ́ sọ fọ́kọ wọn àbí ìyá àdúrà tí wọ́n ṣe náà ìyá àbèjì yes àti mọ̀ wọ́n àwọn náà àti bá wọn náà sọ̀rọ̀ àǹfààní wà fáwọn náà láti wá kọ́ wa sọ pé gbogbo ohun tí ẹ sọ irọ́ ni ṣùgbọ́n lè pè wá sórí nọ́mbà tiwa 08079226335 08079226335 ẹnikẹ́ni tó bá mọ Mr. Ọláwálé tí wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n ní ẹ̀kan láti sọ nọ́mbà tá a ti pè yín tá a ti fi sọ̀rọ̀ tẹ́lẹ̀ tàbí nọ́mbà tá a fún yín yìí ẹ pè sí. Olúwọlé Michael Àkàndé Ọláwálé yes ẹ ṣeun màmá ẹ ṣe a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò. àwọn ẹlòmíì lè má gbórúkọ mi dáadáa Rachel fún mi lọ́lá Ọláwálé ìlú tèmi náà. ẹ ṣe ma yes ma. ẹ̀yin gbọ́dọ̀ gbé oṣù ẹgbà mi ò ẹ̀yin gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ ẹjọ́ ẹgbà mi ẹ bá mi wọ́pọ̀ mi. ẹ má wọrí. what the family is me is not good at all. ẹ má wọrí. orí títù mi ní gbogbo àdúgbò. everybody was talking that we are very innocent late. Why did this happen to you? In fact mi lè sọ. ẹ má wọrí. àwọn gbogbo èèyàn tó mọ̀ wá wọ́n fẹ́ràn wá papọ̀ ní ṣé wá ká gbé lọ́dọ̀ àwọn ìgbó yẹn gbogbo wọn ọ̀rọ̀ rẹ̀ jà lẹ́nu. Ọlọ́run á ràn wá lọ́wọ́ mà ẹ ti gbọ́ mà. yes ma.
yé kọ́kọ́rọ́ aláàtẹ.